Ẹ jẹ́ n sáré fi àsìkò ìdáhùn sí ìbéèrè kan. Ẹnìkan béèrè wọ́n ní kí ni ohun Ifá, kí ni odù Ifá. Odù Ifá òun ni àwọn ikọ̀ tí wọ́n jẹ́ òjíṣẹ́ tí wọ́n bá Ọ̀rúnmìlà wá sí òde ìsálayé nígbà tí bàbá fi wá ṣe ayé. Àwọn tí wọ́n jẹ́ odù Ifá tí ẹ mọ̀ ń gbọ́ tí à ń dákọ̀ yìí látorí Èjìogbè, Ọ̀yẹ̀kú méjì, Ìwòrì méjì, Òdí méjì títí tí wọ́n fi dé orí Òfúnsẹ́. Àwọn yẹn jẹ́ ikọ̀ tí wọ́n jẹ́ òjíṣẹ́ tí Ọ̀rúnmìlà ń lò láti ṣe gbogbo ohun tó wá ṣe nínú ayé. Tẹ́ bá sì kíyèsí náà, ẹ rí i pé nígbà tí bàbá padà lọ tán náà, àwọn ikọ̀ tí wọ́n jẹ́ odù Ifá yìí, àwọn náà la tún rán láti bá bàbá sọ ohunkóhun tá a bá fẹ́ sọ. Tí bàbá náà bá ní tí wọ́n bá fẹ́ sọ, tí wọ́n bá fẹ́ bá àwa ènìyàn sọ, odù Ifá yìí náà ni wọ́n máa ń rán sí wa. So a lè rí odù Ifá gẹ́gẹ́ bí ikọ̀ tí wọ́n jẹ́ òjíṣẹ́ tí wọ́n bá Ọ̀rúnmìlà wá sí òde ìsálayé. So àwọn òjíṣẹ́ tí wọ́n jẹ́ odù Ifá yìí, gbogbo wa mọ̀ pé wọ́n jẹ́ 250 àti 6. So ẹ̀yin tẹ́ bá mọ̀ ní bí wọ́n ṣe ń pè ní ilẹ̀ Yorùbá, ẹ bá wa fi sí under comment section. 200, 50 pẹ̀lú 6, which is 256 odus. So 256 odus yìí, àwọn ní ikọ̀ tí wọ́n jẹ́ ìránṣẹ́ tí Ọ̀rúnmìlà kó wá sí òde ìsálayé nígbà tó fi wá ṣe ìgbé ayé. Àwọn ikọ̀ yìí òun náà láti tún ń lò gẹ́gẹ́ bí òjíṣẹ́ di òní, nítorí pé gbogbo ìgbàkúgbà tá a bá ní n tá a fẹ́ tọrọ, bóyá ajé la fẹ́ tọrọ ni o, bóyá ọmọ la fẹ́ tọrọ ni o, bóyá ire gbogbo la fẹ́ tọrọ ni o, ilé kíkọ́ la fẹ́ tọrọ ni o, àlàáfíà ara la fẹ́ tọrọ ni o, àwọn ikọ̀ yìí náà là ń lò láti bá ọ̀run sọ̀rọ̀ lórí gbogbo ohunkóhun tá a bá fẹ́ gbà nínú ayé. Tí bàbá bá sì fẹ́ bá wa ní gbólóhùn náà, àwọn ikọ̀ yìí náà ni wọ́n fi ránṣẹ́ sí wa nígbàkúgbà. So ikọ̀ òun ni odù Ifá jẹ́. Àwọn ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ tí à ń pè jáde tẹ́ ń gbọ́ yẹn, àwọn ọ̀rọ̀ tí Olódùmarè ń bá Ọ̀rúnmìlà sọ, tí ó ń ṣe àkọsílẹ̀ wọn. So ó wá ń fi àwọn odù Ifá yìí ṣe ìtakókò àwọn ọ̀rọ̀ yẹn. So àwọn ọ̀rọ̀ tó wà nínú odù Ifá kọ̀ọ̀kan òun là ń pè ní ohun Ifá. Yálà èyí tó ṣiṣẹ́ fún ajé ibẹ̀ ni o, yálà èyí tó ṣiṣẹ́ fún àìkú, yálà èyí tó ṣiṣẹ́ fún ọmọ bíbí, yálà èyí tó ṣiṣẹ́ fún ẹ̀mí gígùn, yálà èyí tó ṣiṣẹ́ fún ilé kíkọ́, gbogbo tó ṣàjọ mọ́ ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ tí à ń kó jáde yẹn, tá à ń sọ jáde tẹ́ ń gbọ́, tó yàtọ̀ sí ọ̀rọ̀ tí a kàn ń sọ láwùjọ àwọn èèyàn síra wa yẹn, àwọn ni wọ́n ń pè ní ohun Ifá. Àwọn ọ̀rọ̀ tó jẹ́ ohun tí Olódùmarè ń bá Ọ̀rúnmìlà sọ tó ń kó sínú àwọn odù Ifá kọ̀ọ̀kan. So àwọn ni ohun Ifá. Gẹ́gẹ́ bó ṣe yé mi, òun ni mo ṣe sọ̀hún. Tá a bá rí babaláwo tàbí ọ̀jọ̀gbọ́n nínú ẹ̀sìn ìbílẹ̀ tó fẹ́ bá wa sọ lé, ẹ bá wa fi sí under comment section. Ifá ní tá a bá ti jí ọlọ́gbọ́n ní ká máa kọ́ra wa. Mo fẹ́ fi àsìkò ìdánudúró náà, mo ṣe ẹ̀là bọ́rú, ẹ̀là bọ̀yì, ẹ̀là mo yìnbọn ṣíṣẹ́ o.